Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí a ní láti wà láyé, láti wà láàyè tí ó dára, àti láti jẹ́ alábàápín nínú ọ̀sẹ̀ àjíǹde yìí. Ẹ gba ọpẹ́ wa. Rọ́nà tí a ò gbọ́ lẹ́nu bá gbé tó ọ̀tún àwọn wọlé, kó má gbà tó sì jáde, kí a jẹ́ olùgbọ́ àti olùṣọ́rọ̀ náà tí ó ti àgbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ àìkú, ọjọ́ kẹsàn-án oṣù kẹrin. Èní ọjọ́ àìkú, ọjọ́ kẹsàn-án oṣù kẹrin. Àkòrí: kí ni ìwọ rí? Kí ni ìwọ rí? Àkọ́sórí ni a ó mú nínú ìwé Jòhánù orí ìkíní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Àkọ́sórí a ó mú nínú ìwé Jòhánù orí ìkíní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n tó kà báyìí pé, ní ijọ́ kejì Jòhánù rí Jésù tó ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀. Ó wí pé, wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Nígbà tí àwọn bíbélì kíkà wá nínú ìwé Jòhánù kan náà, orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkejìdínlógún. Ìwé Jòhánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkejìdínlógún tí ó kà báyìí pé, nítorí náà ni Pílátù mú Jésù, ó sì nà án. Àwọn ọmọ ogun sì wun adé ẹ̀gún, wọ́n sì fi dé e lórí. Wọ́n sì fi aṣọ ìgúnwà eléṣà àlùkò wọ̀ ọ́. Wọ́n sì wí pé, kábíyèsí, ọba àwọn Júù. Wọ́n sì fi ọwọ́ wọn gbá a lójú. Pílátù sì tú jáde. Ó sì wí fún un pé, wò ó, mo mú un jáde tọ̀ yín wá, kí ẹ̀yin kí ẹ lè mọ̀ pé èmi kò rí ẹ̀ṣẹ̀ kan lọ́wọ́ rẹ̀ o. Nítorí náà Jésù jáde wá, tí òun ti adé ẹ̀gún àti aṣọ eléṣà àlùkò. Pílátù sì wí fún wọn pé, ẹ wo ọkùnrin náà. Nítorí náà nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn oníṣẹ́ rí, wọ́n kígbe wípé, kàn án mọ́ àgbélébú, kàn án mọ́ àgbélébú. Pílátù sì wí fún wọn pé, ẹ mú un fúnra yín, kí ẹ sì kàn án mọ́ àgbélébú, nítorí èmi kò rí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ rẹ̀. Àwọn Júù dá a lóhùn wípé, àwa ní òfin kan, àti gẹ́gẹ́ bí òfin wa, ó yẹ fún ikú, nítorí tí ó fi ara rẹ̀ ṣe ọmọ Ọlọ́run. Nígbà tí Pílátù gbọ́ ọ̀rọ̀ yìí, ẹ̀rù tún bà á. Ó sì tún wọ inú gbọ̀ngàn ìdájọ́ lọ. Ó wí fún Jésù pé, níbo ni ìwọ ti wá? Jésù kò dá a lóhùn. Nítorí náà Pílátù wí fún un pé, èmi ni ìwọ kò fọhùn sí? Ìwọ kò mọ̀ pé èmi ní agbára láti dá ọ sílẹ̀? Èmi sì ní agbára láti kàn án mọ́ àgbélébú. Jésù dá a lóhùn pé, ìwọ kì bá ti ní agbára kan lórí mi, bí kò ṣe pé a fi fún ọ láti ọ̀run wá. Nítorí náà èmi ò fi ẹ̀mí mi lélẹ̀ ní ẹsẹ̀ ìpọ́njú. Nítorí èyí Pílátù wá ọ̀nà láti dá a sílẹ̀, ṣùgbọ́n àwọn Júù kígbe wípé, bí ìwọ bá dá ọkùnrin yìí sílẹ̀, ìwọ kì í ṣe ọ̀rẹ́ Késárì. Ẹnikẹ́ni tí ó bá ṣe ara rẹ̀ ní ọba, òun sọ̀rọ̀ òdì sí Késárì. Nítorí náà nígbà tí Pílátù gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, ó mú un jáde wá. Ó sì jókòó lórí ìtẹ́ tí à ń pè ní òkúta títẹ́, ṣùgbọ́n ní èdè Hébérù Gábátà. Ó jẹ́ ìpalẹ̀mọ́ àjọ ìrékọjá. Ó jẹ́ ìwọ̀n wákàtí kẹfà. Ó sì wí fún Júù pé, ẹ wo ọba yín. Nítorí náà wọ́n kígbe wípé, mú un kúrò, kàn án mọ́ àgbélébú. Pílátù sì wí fún wọn pé, èmi ó wá kan ọba yín mọ́ àgbélébú bí? Àwọn olórí àlùfáà dáhùn wípé, àwa kò ní ọba bí kò ṣe Késárì. Nítorí náà ni ó fà á lé wọn lọ́wọ́ láti kàn án mọ́ àgbélébú. Nítorí náà wọ́n mú Jésù, ó sì jáde lọ. Ó ru àgbélébú fún ara rẹ̀ sí ibi tí a pè ní ibi agbárí. Ní èdè Hébérù ni a pè ní Gọ́lgọ́tà, níbi tí wọ́n gbé kàn án mọ́ àgbélébú àti àwọn méjì mìíràn pẹ̀lú rẹ̀, ní ìhà kíní àti ní ìhà kejì. Jésù sì wà ní àárín wọn. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa lénìí. Wòye pé ó wà ní ibi tí a kan Jésù Kristi mọ́, sì wò ó lórí àgbélébú. Kí ni ìwọ rí? O kò parọ́ bí o bá wí pé, mo rí ọkùnrin kan tí ó wà nínú ìrora àti
náà a ti nà án ní ẹgba, a sì ti gbé adé ẹ̀gún kan lé e lórí kí a tó kàn án mọ́ àgbélébú. Ìwé Jòhánù orí 19 ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkẹjọ. Ẹlòmíràn lè sọ pé mo rí ọkùnrin kan tí ó wà ní ìhòòhò, nítorí gẹ́gẹ́ bí Mátíù orí 17 ẹsẹ̀ 5-40 wọ́n tilẹ̀ gba aṣọ kúrò lára rẹ̀. Ìyẹn ni ìpele ìtìjú tí ó ga jùlọ tí ènìyàn lè ní ìrírí rẹ̀, kí ènìyàn wà ní ìhòòhò níwájú ọ̀pọ̀ ènìyàn. Ẹlòmíràn lè wí pé mo rí ọkùnrin tí a fi ṣe ẹlẹ́yà. Mátíù orí 17 ẹsẹ̀ 39 títí dé ẹsẹ̀ 40 wípé àwọn ènìyàn tí ó ń kọjá lọ wọ́n wípé ó gba àwọn ẹlòmíràn là, ara rẹ̀ ni kò lè gbàlà. Bí ó tilẹ̀ jẹ́ pé ó ní agbára láti pe àwọn áńgẹ́lì láti ọ̀run, ó yàn láti farada ìtìjú náà kí èmi àti ìwọ lè ní àǹfààní láti lo ayérayé wa ní ọ̀run rere. Mo fẹ́ kí o wòye rẹ̀ pé ààrẹ orílẹ̀-èdè tó lágbára jù ní àgbáyé tí ó mú ohun èlò dání, èyí tí ó lè fi pe àwọn ọmọ ogun ní ìgbàkúgbà, síbẹ̀ ó fi ara rẹ̀ sílẹ̀ fún àwọn oníjàgídíjàgan tí wọ́n fẹ́ pa á tí wọ́n sì fẹ́ fi ṣe yẹ̀yẹ́. Ó pe ara rẹ̀ ní ààrẹ orílẹ̀-èdè tí ó ní àwọn ohun èlò ìparun. Wọ́n wo ara rẹ̀ báyìí, o kò lè gba ara rẹ̀ là. Ìyẹn fi ara pẹ́ ohun tí Jésù ṣe kí ìwọ àti èmi má bàa ṣègbé sí ọ̀run àpáàdì. Láìsí àní-àní, nítorí bí o bá wo Jésù lórí igi àgbélébú, ìwọ yóò rí ọkùnrin tí ó wà nínú ìbìnújẹ́. O kò lè wà nínú ìrora, ìhòòhò, ìtìjú, ẹ̀sín kí inú rẹ kí ó sì máa dùn. Ìwé Àìsáyà rí ìran ikú Jésù ní ọ̀pọ̀ ọdún ṣáájú, ó sì pè é ní ọkùnrin oníròbìnújẹ́. Ìwé Àìsáyà orí 53 ẹsẹ̀ 3 títí dé ẹsẹ̀ 5. Bí o bá fi ojú sùnùkùn wo Jésù bí a ṣe gbé e kọ́ sórí àgbélébú, ìwọ yóò rí ọkùnrin tó wà nínú ìfẹ́ pẹ̀lú èmi àti ìwọ, tí ó fi la ìrora kọjá, ìrora tí ó ga jù, láti gba ọkàn wa là. Ọlọ́run ṣeun tí ó jí dìde ní ọjọ́ kẹta, ó sì ti mú kí ìyè àìnípẹ̀kun wà fún gbogbo ẹni tí ó bá jọ̀wọ́ ayé rẹ̀ fún. Olùfẹ́, má jẹ́ kí ìrúbọ yìí kí ó já sásán. Má gbé ayé rẹ fún èṣù. Gbé ayé rẹ fún ẹni tí ó fẹ́ràn rẹ tó bẹ́ẹ̀ tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún ọ. Má gbé ayé rẹ fún èṣù. Gbé ayé rẹ fún ẹni tí ó fẹ́ràn rẹ tó bẹ́ẹ̀ tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún ọ. Ọ̀rọ̀ ìgbà ìyànjú: ṣe àgbéyẹ̀wò ètùtù Jésù Kristi lórí igi àgbélébù fún ọ, kí o sì pinnu láti má ṣe bí i nínú mọ́ láéláé. Ṣe àgbéyẹ̀wò ètùtù Jésù Kristi lórí igi àgbélébù fún ọ, kí o sì pinnu láti má ṣe bí i nínú mọ́ láéláé. Olúwabùkọ́lá kó ní ẹ mọ̀ mí sí. Ìyá ènìyàn rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ni ó ka ọ̀run ṣíṣí ti òní nígbà tí àwọn máa pàdé ní ọ̀la. A kú pọ̀pọ̀ sísìn ọjọ́ àjíǹde. Ó dàbọ̀.